tó Elédùmarè bọ̀ gógó ọba àjíkí ọba àjíkí ọba afẹ́nifẹ́re ọba àdúrà pé agbẹnimọ́dẹ́yìn afọnimọ́ṣẹ̀rẹ̀gún alógunlọ́lá ní ìlẹ́yẹ ọ̀gbọ̀gbà tí gbára àdúgbò abọ́ ọ̀gbọ̀gbọ̀ tí fi yọmọ ẹ̀ nọ́fìn ìbá wọn akọni obìnrin àwọn akáṣọ lórí mọ̀rẹ̀rù obìnrin bambam tán yànyàn ìbá yín o arúgbó aṣọ mọ́balẹ̀ láàlú ògiri òkú dọwọ́ yín ẹ mọ́jòjó tì wá ńlẹ̀ Yorùbá ẹ mọ́jàrí kò ṣe dáadáa àìgbọ́ra ẹni yé èdè àìyedè ẹ mọ́jọ ṣẹlẹ̀ láàrin wa ogun pẹ́ntúká ẹ mọ́jọ ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá ilẹ̀ ọ̀gẹ́rẹ́ dọwọ́ rẹ mọ́jà ṣe ọ́tẹ̀ mọ́jà tójú ilẹ̀ mọ́lẹ̀ mọ́jà gun ayé mọ́jà ogun alẹ́sẹ̀ mọ́jà jẹ sọ́fìn àwọn àgbàlagbà mọ́jà sílẹ̀ tẹ̀ mọ́jà tójú ilẹ̀ mọ́lẹ̀ mọ́jà gun ayé mọ́jà ogun alẹ́sẹ̀ mọ́jà jẹ sọ́fìn àwọn àgbàlagbà aṣọ ọ̀ka ènìyàn mọ́jà bá wọn tẹ̀ ẹni tá a ṣẹ̀tà bẹ̀ tí ò ní gba Elédùmarè ó dọwọ́ rẹ̀ mọ́jà bá rú wọn tó papọ̀ ẹ rí nǹkan yan lórílẹ̀‐èdè lọ́wọ́lọ́wọ́ báyìí Ọlọ́run ọba aláàánú ọba tó sílẹ̀kùn ọjọ́ òní kò ní jẹ́ kó orílẹ̀‐èdè yìí wọnú wàhálà àlẹ́ wọnú wàhálà àti rí táwọn èèyàn ń pariwo pé ẹ lọ́ máa ra gàrí pamọ́ lẹ́nu wọn mọ̀ pé kò lè lọ bẹ́ẹ̀ kò ní lọ báwọn tí wàhálà ọba ṣẹlẹ̀ mo ti sọ fún yín ibi tí ó ti wá kì í ṣàbújá Èkó ní máa bínú ṣùgbọ́n Èkó ló wà ń jọba tí Èkó ò bá ti bínú kò sí tí ó ṣẹlẹ̀ ní Nàìjíríà ẹ lọ fọkàn yín balẹ̀ mo ti fún yín l'assurance tó jiná jù kí wọ́n máa rọ bọ́ǹbù òjò bọ́ǹbù l'Àbújá kò sí tí ó ṣẹlẹ̀ ṣùgbọ́n tí wàhálà bá fi lè wèkó tàbí tí kò bá dìde láti ṣe wàhálà nǹkan ó yan lórílẹ̀‐èdè yìí ṣùgbọ́n kì í ṣàkókò yìí ó nídìí tó jẹ́ sọ bẹ́ẹ̀. èyí tí mo fẹ́ fàyọ lórí fídíò tí mo ṣe lánàá ẹnìkan láti UK sẹ́ndì ṣé Amẹ́ríkà ni àbí UK wọ́n sẹ́ndì fídíò kan sí mi wọ́n sẹ́ndì mẹ́sẹ̀jì kan sí mi wọ́n á fi bá mi jà o àwọn náà fi ṣàlàyé ọ̀rọ̀ ni bọ̀ tí mo rí pé mo kọ́ síbẹ̀ fún ọmọ ní ẹ gbọ́ mi yé dáadáa most àwọn èèyàn ò gbọ́ mi yé dáadáa tí ì máa ń ṣe fídíò Bàbá Bọ́lá Ahmed Tinubu tẹ̀ ń wò yìí tó bá dìgbà election ṣé ẹ fẹ́ kí n aṣọ yẹn nìkan kan ìbò tí màá dì tó bá mú mi dìbò tí mo bọ́ ta tí mo lọ dìbò Bàbá Bọ́lá Ahmed Tinubu ni màá dìbò fún kódà káàdì mi the only thing tí ìfi ní dìbò fún wọn òun ni tó bá mú candidate mi wá tó tẹ́ mi lọ́rùn tí mo rí pé candidate yìí ó dájú gbogbo àwọn ilé tí mo ń wò lórí igbá yìí lọ ni mo lè yẹ Bàbá Bọ́lá Ahmed Tinubu sílẹ̀ tí màá lọ dìbò fẹ́ lòmíì mo fẹ́ kẹ́ gbá àárín yẹn yé dáadáa torí kò yé ọ̀pọ̀lọpọ̀ ọ̀tọ̀ ní ìjà láàrin mọ̀lẹ́bí ọ̀tọ̀ ní ìjà láàrin ẹlẹ́yàmẹ̀yà ìdẹ́mi ń try láti sọ̀rọ̀ lé lórí ọ̀rọ̀ Bàbá Bọ́lá Ahmed Tinubu ni pé gbogbo wàhálà tẹ́lẹ̀ tó ṣẹlẹ̀ àwọn náà kọ̀ ọ̀sẹ̀ fúnra wọn ìdẹ́mi sọ nìyẹn bọ́ àwọn èèyàn understand ẹ̀ èmi ò kì í ṣe pé mò ń bá wọn jà ìjà pé n tẹ́ ṣe ò dáa ẹ bá nǹkan jẹ́ pé wọn ì ṣe kinní mi tí mò ń jà lé lórí ni ẹ̀tọ́ gbogbo ń ta sọ pátá kò sí lè tán tẹ̀lé táwọn náà fẹ́nu sọ
bàbá yìí wọ́n wà ń bẹ̀ ńgbà tí Emefiele ẹ woru humiliation ẹ woru wàhálà tí Emefiele kó odidi Nàìjíríà sí nítorí bàbá Bọ́lá Ahmed Tinubu. Mo fẹ́ kẹ́yìn yẹn kàn rántí ẹyọ kan yẹn. Ní àsìkò yẹn wọ́n tún ké pupa mọ́ nígbà tó kù díẹ̀ tá a máa selection wọ́n kọ́kọ́ ké pupa mọ́ epo yẹn la ó di wàhálà wọ́n ké pupa mọ́ o bàbá gan fi campaign l'Abẹ́òkúta àti l'Èkìtì wípé ẹ tó ti ké pupa mọ́ ṣùgbọ́n a máa dìbò a máa wọlé bàbá sọ nígbà yẹn everybody wa iṣẹ́ ń lọ nígboro káàkiri. Emefiele change owó náírà nítorí bàbá Bọ́lá Ahmed Tinubu gbogbo èèyàn lórí bàbá Bọ́lá Ahmed Tinubu rí. Ṣé bàbá Bọ́lá Ahmed Tinubu gan wá sọ́fà owó yẹn bí àwọn aráàlú tí wọn ò rówó ná torí bàbá lówó lọ́wọ́ tí ó ná ìrẹ̀rọ̀ pé bàbá máa ná náírà gan nàṣà dátà bàmí pépà tí ó bá ṣe nǹkan wọn lọ ṣe wà ní àwọn tí lẹ́bi tí wọ́n ti mówó so kò ní lára ń tiẹ̀ ń rówó ná àwa tá a jẹ́ aráàlú la sọ́fà ẹ̀ ìyà tó yẹ kí tí Emefiele fẹ́ fi jẹ Tinubu aráàlú ló fi jẹ àwa sọ́fà ṣùgbọ́n gbà tí irú ẹni bẹ́ẹ̀ padà déjọba tó yẹ kó mú pọ́njú mí ìdání faraàlú ibi tí disappointment yẹn ti wáyé nìyẹn òṣèlú ó ní àwọn ọ̀nà táwọn èèyàn máa ń gbé gbà tọ́rọ̀ bá dà báyìí ó níbòmíì bàbá ẹni ọpọlọ mú mọ̀ yín níta ilé ṣe ń bẹ tára ó fi dẹ̀lú ṣùgbọ́n ẹ̀ mọ̀ọ́mọ̀ fẹ́ ṣe ohun tó dùn èmi nìyẹn ó wù yín pé kára wọn ní ìlú ṣé àwọn ẹṣẹ gan ní 2024 tó ń pè yí ẹ̀tẹ́ níjọba ẹ mọ tójú ìlú rí àwọn yẹn ti faramọ́ ti po pé ẹ ti yọ subsidy ara àwọn yẹn nígbà tó yẹ tó lẹ yọ ti ná nígbà tó yẹ lẹ yọ ti dọ́là ìnira yẹn lé ẹ̀mí bọ́ àwọn yẹn ké ìpayín kéke bọ́dà rè ẹ̀ ti tì í ẹ wá sọ fáwọn èèyàn pé ẹ reduce àwọn kankan tó jẹ́ items kan tó jẹ́ tán mú wá tó jẹ́ nǹkan jíjẹ ẹ máa reduce ẹ wá fi tan aráàlú ọkàn aráàlú àbalẹ̀ pé wọ́n ní gbogbo àwọn magi ìṣáná iyọ̀ epo nǹkan àwọn bí epo pupa tó jẹ́ nǹkan jẹun tó jọ mú oúnjẹ ráìsì yóò wálẹ̀ pé ẹ máa control border àwọn custom wọn ò mọ̀wọ́ gbogbo àwọn kìnìyàn wálẹ̀ pépà gbé rédíò gbé ẹ̀yìn fúnra ara yín sọ nífẹ̀ẹ́nukonu but akàtúndéédé rí custom láàrin ìlú nìkan lé àwọn èèyàn tó bá gbé ráìsì àwọn èèyàn aráàlú wá protest nìbàdàn wọn wá jáde pé kí ló dé kí la ṣe kí la gbé ṣe é ṣe ń lu nígbà tí pírẹsidẹ́ǹtì ti ń sọ pé nǹkan lè wọlé láti Kotonu ẹ̀ wọ́n lé wa mú pé gbogbo àwọn nǹkan bí máa kí nǹkan kan lè wọlé kì í sàṣẹ mọ́tò làwọn lọ rà oúnjẹ táwọn fẹ́ jẹ làwọn fẹ́ lọ rà ẹ wá wọnú ṣọ́ọ̀pù àwọn ẹ̀ ń já ṣọ́ọ̀pù ẹ̀ ń kó gbogbo ẹrù jáde. ìgbà tí custom máa béèrè lọ́wọ́ aráàlú ó ní pépà tí bàbá sáìn sídà pé kí nǹkan máa wọlé lápá ẹ̀fẹ́ òdìbá jábọ́ ń tòótọ́ bàbá Bọ́lá Ahmed Tinubu ò sáìn kankan fẹ́ anybody pé ká gbóúnjẹ wọlé àwọn ẹ̀yẹ́ kan gbọ́ ni wọ́n rò pé wọ́n ti sí bọ́dà ẹ̀fẹ́ bá lọ ibi tẹ́ máa ti mọ̀ ní irú èèyàn tí bàbá Bọ́lá Ahmed Tinubu jẹ́ àwọn àárí aráàlú àárí pé ọ̀dájú abiyamọ lẹ́nu yìí tó bá jẹ́ pé àwọn kọ́sítọ́ọ̀mù yìí ò bá fi ti ṣe pé òkè ráìsì ni magí ni làwọn lọ rà wọ́n mọ̀ lè yìnbọn sáwọn ó kẹ́dẹ̀ẹ́dẹ́ pààyàn lórí nǹkan tí ẹ̀ṣẹ̀ tí èèyàn mọ̀ dí. ibi táwọn yẹn ti rí bàbá Bọ́lá Ahmed Tinubu bí ọ̀dájú nìyẹn mo dẹ̀ gbé fídíò jáde mo pariwo mo nǹkan tẹ́ ṣe yìí ò dá bàbá o nǹkan tẹ́ ṣe yìí ò dá èmi náà gbọ́ gbogbo wa la fi ṣe ètò láti fi kí ìjọba yín lẹ́yìn pé bàbá ti announce pé ẹ lè lọ àwọn èèyàn káwọn èèyàn máa lọ Kotonu ká jẹ́ kí bọ́dà kan ṣí fún àwọn nǹkan báyìí items báyìí 45 items mi lè gbàgbé láíláí mo níbi tí mo kọ́ sí màá kà látòkè dé ìjọ kẹjọ tí máa ráàyè tẹ́ ní káwọn èèyàn pé ó lè wọlé wọ́n ká má gba duty lórí ẹ̀ mọ́ tó fi mọ́ rice
bàbá wọ́n gba díútì ẹ̀ wọ́n ṣe kò sí tí àwọn kọ́sítọ́ọ̀mù ojú àwọn èèyàn rí pọ̀tù tìgbà tẹ̀mí wọn bọ́ lórí ibi tí ìlú wa dàrú tí ìlú kan tán pátápátá tẹ̀mí fẹ́ bọ́ inú ẹ̀ bàbá wa gba owó ẹ̀ ti wá rí owó lórí subsidy rẹjọ ẹ̀ ti build reserve gbogbo ẹ̀ là ń gbọ́ ẹ̀ wá gbé kéèké pàwọn náà máa ń pariwo nǹkan tí wọ́n ṣe yé o ẹ̀ wá mú allocation state ẹ̀ kàn increase ẹni tí gba 2 billion Ọ̀ṣun state 4 billion naira lọ́ṣun state gbà monthly allocation wọ́n kàn sún lọ bí 40 billion ẹ̀ kàn fẹ́ lọ bí 15 billion Lagos state 200 billion ọ̀yẹ̀ gbà lọ́nu ẹ lọ wò ó pépà ìjáde lánàá ẹ wá sọ èyí tí wọ́n fi ṣe ẹ sọ nǹkan tí wọ́n fi ṣe táwọn governors yẹn tí wọ́n fowó ṣe bàtà àwọn èèyàn máa ń pariwo bàbá tún jáde bàbá ní ya ẹ lọ sọ àwọn governor yín mú mo ti fún wọn lówó ta lẹ sọ fún pé fún governor lówó ta lẹ pè jókòó nínú aráàlú pé ókè o lásìkò tá a wà governor yín lẹ́yìn lọ́mọ dìmú owó yín ti ń lọ direct sí state yín bàbá wọn ń ṣe nǹkan bẹ́ẹ̀ ètò gbogbo àwọn ọ̀rọ̀ wàhálà wà nù torí bó ṣe kan haúsá lọ̀rọ̀ tá à ń sọ ìkan ẹ̀yin nìkan lè rí ìjọba ẹ̀yàmẹ̀yà ṣe bàbá Tinubu ò rí ṣe kápẹ́ bóyá Yorùbá ló wá gbádùn táwọn yòókù wọn sọ́fà báyẹn Ìbàdàn El-Rufai fi sọ̀rọ̀ ó láwọn Yorùbá gan wá gbádùn rẹ̀ pé kí wá láǹfààní torí ẹ̀yin Yorùbá tẹ̀ ń wá ń kọ́mẹ̀ntì lábẹ́ comment section lóde mọ́ sọ̀rọ̀ tí mo sọ yìí torí gbogbo yín ń ṣe nígbà tẹ́pẹ́ ẹ̀ sí nílé ayé nígbà tí gbogbo wàhálà ìbẹ̀rẹ̀ àwa tá a dẹ̀ ní tá ṣe wàhálà lórí ìjọba yẹn àfẹ́ kó bàjẹ́ àwọn ń pariwo everybody ń defend ẹ̀ nígbà tó dé state tí mi rí defend mọ́ ni mo bọ́ tàtẹ́rì tí mo sọ̀rọ̀ ní 2 years ago ni mo ṣẹ̀ṣẹ̀ padà lẹ́yìn bàbá pé gọ́ọ̀mẹ̀ntì yìí ṣòro defend because mo rántí ọ̀rọ̀ tẹ́nìkan sọ níjọ́ kìíní àná nígbà tá à ń campaign ní 2022 wọ́n send signal sí mi láti Singapore pé lágbájá àwọn èèyàn náà wọ́n fẹ́ wálé wá lynch ẹ̀ wọ́n fẹ́ wá pa ọ̀tá mi nítorí pé mo ń support bàbá Bọ́lá Ahmed Tinubu kí n tó pè wọ́n níjà nígbà yẹn èmi mo mọ bí mo ṣe rìnrìn àjò mi pẹ̀lú àwọn èèyàn nígbà yẹn àná sọ lórí atẹ́gùn but now pẹ̀lú gbogbo wàhálà tá a ṣe níbo labadé lónìí nǹkan tó dùn èmi nìyẹn torí gbogbo yín tẹ́ sọ̀rọ̀ kò yé yín púpọ̀ nínú yín ni ò sọ́pọ́tì bàbá Bọ́lá Ahmed Tinubu gbà yín tẹ́pẹ́ yín náà bá support tẹ́ wá bára yín ní kúrúkólóbó yẹn lénìí bóun ló ṣe lára yín àwọn tí mo campaign fún gbà yín tí gbogbo mo ó di agbègbè ibi tí mo gbé mo fẹ́ lè sọ pé bí like 3 or 4 wards ni mo control mo force àwọn yẹn gba káàdì force àwọn yẹn lọ dìbò ní for local government mi lè gbàgbé láéláé now kí ni àbábọ̀ bẹ́ẹ̀ ni mo ṣe lọ gbèrò ní mo ṣe ń jọ̀bọ̀ mo ṣe deliver local government wọn fún bàbá Bọ́lá Ahmed Tinubu ṣùgbọ́n màá fi gángan hàn yín lénìí ipò tí mo ṣe wà ẹ jẹ́ fi hàn yín. Mushin ló ń dìbò Mushin ló ń jìyà èpè oníjẹ́kọ́mọ olè dàgbà èpè oníjẹ́kọ́mọ olè dàgbà olórí burúkú àwọn ṣòfò dànù ojoojúmọ́ sẹ́ni tó ní gàrí tó máa ṣàdúrà òun rèé o sẹ́ni tó ní gàrí máa ṣàdúrà. ipò tí mo ṣe wà lẹ́rìí yẹn ipò tí mo ṣe wà ní ẹ wo years títí tìyẹn ti bàjẹ́ láti ayé Ambode náà ti expect ẹni tí ó ṣe títì yẹn Sanwó-Olú ti lọ́dún 7 tiẹ̀ lọ́ba yìí tó fẹ́ parí wọn ò ṣe títì yẹn wọn ṣe ọ̀nà yẹn ló gbàdé òru kọjá tó lọ sí Jíbú ẹ wo bó ṣe rí ilé tó burú jù báyẹn lọ bẹ́ńgbòrò mo ṣe o
wọ́n ní chairman local government, wọ́n ní governor, wọ́n federal government wá láti Èkó state wọn nù. Ká mọ̀ aṣọ àwa tá à ń expect wọn lọ́pọ̀ ìlú pé ọ̀nà ọpẹ́ ìlú ò dá ewújọ́ tá ti wà nù ẹ̀. Àwọn tó dìbò tí mo sọ yìí tí mo ní bíi 4 wards ni mo campaign fún, gbogbo bánà yín mo lọ gba pósítà ńlá kẹlẹ́mọ̀, mo ti káàkiri kẹ̀tíkẹ̀tíkẹ̀tí gbogbo àdúgbò káwọn èèyàn ó lè jáde. Àwọn èèyàn dẹ̀ jáde torútorú làwọn pípé dúró lé mi lọ́rùn pé bóò ni election yìí ṣe fẹ́ lọ́wọ́ wọn gbọ́dọ̀ yín bàbá yìí jẹ. Mo rẹni tí ń sunkún pé àwọn gbọ́dọ̀ yan Tinubu jẹ o, wọn gbọ́dọ̀ yan Tinubu jẹ o, torútorú all over the world làwọn èèyàn ń communicate mi lórí election yẹn. Mi sùn mi ìṣẹ̀lẹ̀ Abuja inú ilé mi mo wà mo ṣí steps ọdún báyìí ni mo wo bí election yẹn ṣe ń lọ. Ní 4 a.m. 10 jubilate àwọn náà jubilate ni 4 a.m. báyìí mo dúpẹ́ lọ́wọ́ Olódùmarè Ọlọ́run, mo dúpẹ́ o nítorí ní kì í ṣe lórí ilẹ̀ Yorùbá, mo yanjú ìrìn àjò kẹ́ni lénìí Olódùmarè, mo dúpẹ́ lọ́wọ́ rẹ̀, mo dúpẹ́. But ẹni tá a ṣe gbogbo wàhálà yẹn fún, ẹni kí ni èmi ò ní kẹ́ ẹ san fún mi ìbéèrè torí bí ò pa mí, ẹ lè rí mi kí n tọrọ lọ́wọ́ olóṣèlú pé wá fún mi ní nǹkan. But mo wá bẹ̀bẹ̀ gbogbo àdúgbò ẹ ti ọ̀nà tiwa yìí náà ẹ wá lọ já owó lágbàáyé, owó ńlá, ẹ wá rí ọ̀nà inú igbó tí ò sẹ́ni tí gbé bẹ̀, ẹ wá rí náà rí bẹ̀ yẹn, kò sẹ́ni tí ó dìbò nínú igbó yẹn. Mo fẹ́ káwọn tí ń gbé ojú ọ̀nà Victoria Lantella tí lọ sí Calabar yẹn, àwọn tí ń gbójú ọ̀nà yẹn kí wọ́n dìbò fún yín lẹ́sẹ̀ tí ń bọ̀. Ẹ mẹ́sàn pé campaign yín lọ bẹ̀ o, ẹgbẹ́ campaign lọ bẹ̀ káwọn èèyàn bẹ̀ ó jáde, àwọn inú igbó bẹ̀ àtẹ̀jánú omi kí wọ́n jáde kí wọ́n dìbò fún yín. Torí àwọn olùdìbò ń bẹ́ẹ̀ bí tí wọ́n ẹlòmíì páàkì mọ́tò ẹ̀ sí ilé mẹkáníìkì lájọ tó lò ti bẹ̀rẹ̀ sí ìrọ̀lẹ́ kò ní wà ń bẹ̀yẹn lọ́pọ̀ ìlú mẹ́ẹ̀. Ọ̀nà yẹn ò dáa, àdè complain títí a complain ọ̀dà Ifọ̀ local government kò sẹ́ni bọ́ọ̀dì tó máa ṣe fún wọn. Ẹ wo ti Mushin tó jẹ́ bí state ti wá, ẹ wá lé 200 billion ni wọ́n ti channel sí Lagos. Wọ́n wá nínú tí ẹ bá gba 200 billion tó bá yọ 50 billion bẹ́ẹ̀, kódà ká sọ pé 100 billion ló wá yọ níbẹ̀ pé ọ̀nà ni mo fẹ́ fi ṣe. Bó o lè kó ti rí láyé nínú ayé, bó o lè kó ṣe rí kó kàn ná 100 billion sójú ọ̀nà, bó o lè kó ṣe rí ẹ̀yìn èèyàn mi ẹ dákun ẹ dáhùn, bó o lè kó ṣe máa rí. Ká wá sọ pé 200 billion ọ̀nà mo ṣe wá rí báyẹn, ọ̀nà tó rí báyẹn tó pọ̀ báyẹn pọ̀ o, ilé ìta rí nù, ilé ìta wà rí òun. Mi ní wọn aṣọ náà mo rọ́nà tẹ́ ṣe lọ́nà láti Ọjọ́ta lọ sọ́pọ̀ ẹbí o, mo rí o gómìnà, mo rí adẹ̀kí kúṣẹ́. But ibi táwọn èèyàn wà náà ẹ jẹ́ kó máa gbà tún ṣe, ẹ jẹ́ káwọn èèyàn tí ó dìbò fìlè ń pàtì ìjọba, ó ṣe jẹ́ àwọn èèyàn lẹ́ẹ̀ máa gbé oore sá fún. Èyí wọn máa wá pété ó jẹ́ pé tẹ́ bá ṣe ibẹ̀ lọ́la ẹ lè lọ kọ́ shopping complex síbẹ̀ tẹ́sí lè máa tajà, tíyàwó yóò ti máa tajà tí ó dà school lẹ̀, àwọn ọbẹ̀ yẹn lẹ́wọ̀n wá kiri. Ẹ fẹ́ develop nínú gbọ́n torí business ti yín tẹ́fẹ́ set up lọ́la. Ẹ gbàgbé àwọn olùdìbò lẹ́yìn àwọn campaign gbé go and get your PVC, tó máa get PVC wọn ọmọ àlè ni wọ́n tó máa yà sọ yín láti wá dìbò, ọmọ àlè ìtẹ́mi ń sọ nù. Ẹ jẹ́ apá yẹn tì, ọ̀rọ̀ yẹn ti lọ torí brother tó send message sí mi láti Amẹ́ríkà ló jẹ́ kí n sọ ọ̀rọ̀ tí mo sọ yẹn. Mo rí mẹ́sẹ̀gì bọ̀ ibi tí mo sọ̀rọ̀ lọ kì í ṣe Fúlàní là ń bínú pé bàbá Bọ́lá Tinubu ò bá jà, bàbá Bọ́lá Tinubu ò bá Fúlàní jà. Ọdún ọdún fẹ́ kẹ́ ẹ mọ ni ẹni máa rò pé bí ẹ bá Fúlàní jà irọ́ ni, ààrẹ ara wọn ni ò yẹra wọn mọ́. N táwọn à ń jà fún láwọn Fúlàní yẹn náà ń jà fún, ẹ̀ ń tójú lẹ́sẹ̀ mẹ́sàn-án kan, àwọn náà ṣe wàhálà lórí wọn lọ́hùn. Kí ni tí bàbá fi san fún wọn? Ẹ̀yin ẹ mọ̀ pé ẹ lọ́rẹ̀ẹ́ tó pọ̀, ẹni tó bá lọ́rẹ̀ẹ́ tó pọ̀ ó ò ní ṣiṣẹ́ nítorí ọ̀rẹ́, ṣiṣẹ́ nítorí ọ̀la àwọn èèyàn. Kọ́la àwọn lè bàdà kán wọn rí pé tàbádẹ̀ ní ká bínú sí torí tiwa náà ni gbogbo wàhálà ti ṣe yìí o. Ṣùgbọ́n ìbọn ni rí pé wàhálà tẹ́ ẹ ṣe torí ara yín nìkan, ẹ̀ ń ṣe torí fúnjọ yín nìkan, àwọn ọmọ yín nìkan. Nǹkan táwọn èèyàn rí nìyẹn tó jẹ́ kí àtàkì yín pọ̀. Síkírìtì pọ̀ ní gọ́ọ̀mẹ̀ntì yìí, àwọn èèyàn orí pé tí gbogbo wàhálà commitment yìí yóò wúlò fáwọn lọ́la kò sẹ́ni tó rí.
kò sẹ́ni tó sure. àwọn èèyàn ò rí assurance lórí ìjọba yín pé wọ́n benefit ń bẹ̀ lọ́la. nǹkan tí mò ń sọ nìyẹn. tẹ́ ẹ send message sí mi brother. ẹ gbàgbọ́ yé lórí yẹn, kì í sọ̀rọ̀ Fúlàní mùsùlùmí kìrìsìtẹ́nì là ń sọ, kì í ṣe tá à ń sọ̀rọ̀ lé lórí nìyẹn. tí mò ń sọ ọ̀rọ̀ good governance lèmi ń sọ. ìyẹn bá yẹn. ọ̀rọ̀ àwọn ní à ń jọmọgbé àjọmọgbé, ìdí tó jẹ́ kànjọba rèé, kì í ṣèjọba bàbá Bọ́lá Ahmed Tinubu ló ní fọ́ọ̀tì eléyìí tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí. ìjọba Nàìjíríà ló ní fọ́ọ̀tì yẹn. ẹni tó bá dẹ̀ wà bẹ́ẹ̀ currently òun lọ̀rọ̀ náà máa bá wí jù. gbogbo wọn tán ti ṣiṣẹ́ lórí ìlànà yẹn náà fi kíní yẹn lẹ̀. wọ́n máa ń mọ̀ ẹni tó jẹ́ ọ̀bàyéjẹ́ pọ̀ àti mú nìṣòro tí wọ́n ní torí àìlódodo àwọn tó wà níjọba. ìdí ìṣẹ̀lẹ̀ ní Sambisa forest kò sẹ́ni nínú yín tó sọ pé òun ò mọ̀. tẹ́ ẹ bá sọ pé ẹ̀mẹ́ni tó wà ní ìdí rẹ̀ ìrọ́lẹ̀ ń pa. odi tí wọ́n mọ ní Sambisa forest ẹnì kan sáà ló mọ̀. ẹni tó mọ odi yẹn béèrè lọ́wọ́ ẹ̀. Yorùbá lẹ́ni tó bá mọ àti dé Olúnàgó ó yẹ kó mà ti lọ rẹ̀. èyí náà ẹ gbọ́ fídíò arákùnrin yìí. They transfer me from that room to other room near commander called Shekau. So from there, if in the morning, all of us in the morning, we are used to go to that place and greet that man. If you see that man, Shekau, you are not believe that man he's a Boko Haram. He's very jovial. He's playing and he's talking jovial to you, and he's not talking something bad for you. No, he doesn't shout. He doesn't get angry. No. He's very friendly. Very friendly. You see, she said you are a very good man. We are going to stay for you ever and ever. You are going nowhere, and we are going to put a watchman for you. That is to guide me. They put two men as a watchman to make sure you don't escape. Yes. So I told them I'm not going anywhere. And you told them that you are not going anywhere. Yes. That you will stay. Yes. You started enjoying the place. Yes. So, sir, actually that place, even these people they are coming to us. That Red Cross, they are coming. Give us food, give us clothes. Red Cross used to come there. Yes, exactly. They used to come there and give us clothes and. Wait. You mean the Sambisa forest where you were kidnapped? Yes. With Shekwao, the Boko Haram commander, Red Cross Society would come there to give people food. They are coming actually, and that place is not as you know that Sambisa. Its light is there. Eh? Light is there. There's light. Yes, there's pump. There's pump. There's market, big market. There's market. Yes. So people were enjoying. Yeah. So that place is not as you see, as you hear that Sambisa forest. No, the place is is built with a big wall there. There's a very big wall surrounding it. Yeah, that man, the time that he was a president, Ibrahim Babangida, he's the one who round that place with a wall, and tap is there, and even what do you call it? Swimming pool is there. Swimming pool is there. Yes, that's Sambisa, not as here Sambisa. The place is very nice. Why? Because so you were enjoying your stay there. No, I'm not enjoying it because I'm not seeing my family. I'm not seeing my children. How can I enjoy it there? You see, I don't enjoy it actually. But the place, there's no hunger. There's enough food. Enough food. Seriously, enough food, sir. But as you see, what other things were people enjoying there? Huh? What other thing were people enjoying? Yeah, we are enjoying. We are working together and talking together. But you are not talking any word except Arabic. Or if you're not here Arabic, you talk in Hausa, but you are not allowed to talk in English there. Oh, you're not allowed to speak English? No, because it's haram. They don't promote English? No, they don't. What are some things that Boko Haram don't tolerate? No, sir, these people, if they catch you that you are taking cigarette, they'll shoot you. Cigarette? They shoot you down. If they take you, if they that you are telling lie, something is not correct that you thought lie. If they verify that this what you're saying is lie, they will shoot you. So they have very serious discipline. Yes, exactly. I also heard that if you put on clothes like this, you are not supposed to wear English cap. Actually,
That if you also wear trouser, the trouser should stop here. Like this. You see, this is how how they are. So And I can't wear trouser that stop here. and if you, I can't wear this kind of shoe. no, actually, the shoe that they want that the one that private people use, or boot. But if you see them dressing, if you don't understand, if you see them dressing, you take that they are army. But the difference only in distance, they have the something to round their hair, their head. That's the difference between them and soldier. But they have camouflage actually, and the boot, and they have many guns. They have Mark 4, B3, any gun or any weekend gun. The people they have it. How they getting this gun? Actually, I don't know. I don't know where the people that get that gun. But While you were there, did you get married? no. No, in the camp, did they give you any woman? No. They didn't give you any woman. No. They told me that you are not going to give you wife here till we see your attitude. All till we see how you are moving here. Then we are good. Then we are give you. ṣe rí bí tọ́rọ̀ lọ Shekau yẹn wọ́n máa choose ẹ̀ as ìmáàmù Sambisa forest ni àwọn kan sì ní supply amúníṣà tí wọ́n ń lò ìjọba mọ̀ ìjọba ọ̀dọ̀ sọ pé òun ò mọ̀ nípa yẹn láíláí because security report ó ti state ẹ̀ fún yín tẹ́ ẹ̀ bá tiẹ̀ sí mẹ́ nígbà tí kìnìyẹn bẹ̀rẹ̀ òun lẹ́yìn náà gbọ́ lẹ́nu arákùnrin yẹn ẹni tó gbé Sambisa ní sọ̀rọ̀ yẹn o life and direct tí ò ti story ń bẹ̀ ó sì mention president tó mọ odi ìlú yẹn irú president yẹn irú rẹ̀ ó ní láti jẹ́jọ́ níwájú DSS but DSS ò ní lérú wọn àwọn very dark man kankan irú wa báyìí ní DSS yóò máa lékiri irú àwọn yẹn wọn ò ṣe é bi lẹ́jọ́ àwọn tí ń dà lóru tẹ́ẹ̀mọ̀ wọn ní wá wọn àwọn ọmọ kéékèèké tí wọ́n bá jọ ẹgbẹgbẹ wa tá à ń pariwo yìí ọjọ́ ọ̀la wa làwọn ń jà fún ọjọ́ ọ̀la wa ni because arípa ẹ̀ ti ń tẹ̀ pàṣùpàṣù ẹ̀ kí ẹ̀ ìdí ni ẹ̀ tẹ́ fi rán àwọn èèyàn tí ń jáde tí ń sọ̀rọ̀ ìdí nìyẹn ẹ̀yin ènìyàn mi ẹ má bá mi ká lọ tí màá sọ fáwọn èèyàn pé kì í ṣe ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó wà nù ìjọba yìí ló mọ̀ nípa kéèsì security àwọn èèyàn rò pé rọ́ ni àwọn èèyàn máa rò pé rọ́ ni ẹ̀yin gbọ́ àlàyé tí ọkùnrin tó wà ní House of Assembly yìí tó sọ ẹ mọ gbogbo ṣe ń pariwo. This is unacceptable, Mr. Speaker. We must stand up and find a way of bringing this issue of insecurity to order. Otherwise, you and I is not safe. No matter how Nigerians respect us, we are moving to a level that Nigerians will fight us the way they fight criminals and the way they fight Boko Haram. Until the right thing is done by us here, until we speak for the Nigerian people, until we draw line, until we tell government what we are supposed to tell government, and until government respond by action, not by media statement or press statement. Do not hope, Mr. Speaker, that any member of the National Assembly is safe to move, not by bandits, not by Boko Haram, by the people that elected you and I. Time will come, if action is not taken, that Nigerians will take their destinies in their own hands. Thank you, Mr. Speaker, for giving me the opportunity to. Máyẹni tó bá tó àkókò kan bàbá Bọ́lá Ahmed Tinubu síbẹ̀ yìí nìkan làwọn èèyàn sì náà ń sọ ọ̀rọ̀ sí sìn tó bá yá yóò bọ́ sórí àwọn National Assembly wọn ò rí wọn gbòòrò báyìí ayé ó sì mú wọn lù àti security wọn ibi tí wàhálà tó kọ́kọ́ bẹ̀rẹ̀ ni àti wọ́n ti pọ́n tí àtàkà àwọn olóṣèlú nígboro èyí gan ẹ̀ nífẹ̀ẹ́ kó ṣẹlẹ̀ kó dé level yẹn torí ẹ̀ mo gbàládùá fún yín ipa ìgbésẹ̀ tẹ́ fẹ́ gbé lórí ọ̀rọ̀ kéèsì insecurity Ọlọ́run ọba tó láyé yóò fún yín ṣe ẹ gbé pẹ̀lú akíkanjú ẹ má wojú uche ẹ má wò pé ẹnìkan ó rò pé bóyá mùsùlùmí àbí kìrìsìtẹ́nì ẹnìkan ó rò pé bóyá Yorùbá tó bá ṣe Yorùbá lẹ bá ń bẹ̀ ẹ gé wẹ́lẹ́wẹ́lẹ́ bàbá advice mi ni fún yín o tẹ́ ẹ bá ọwọ́ Yorùbá nínú kéèsì security
ẹ gé bàbá ẹ má dájọ́ rẹ̀ bí ìdájọ́ pé wọ́n ń lọ kóòtù ojoojúmọ́ kóòtù àdárọ̀ no mercy operation no mercy ẹ gé kélékélé ṣé nígbà tẹ́ ẹ bá gé àwọn èèyàn ti rí pé ọmọ ìyá yín lẹ gé yẹn ṣe rí ọmọ ọlọ́mọ yóò sá eléyìí tí ò báyìí tí ìtọ́wọ́ ọmọ rẹ̀ bọ́sọ́ wọ́n fi orílẹ̀-èdè ilẹ̀ ṣẹ̀gbẹ́ ẹ ti mú ọmọ ìyá yín tẹ ká má di ìwà àbàjẹ́ tó fẹ́ dàjọba yín rú ẹ ti gé wẹ́lẹ́wẹ́lẹ́ tọwọ́ yín bá bá ọmọ òkè ọ̀hún tí ìsara wa orí ẹ̀yẹ kan ṣoṣo ló kẹfà má pàtà pọ́ kó fọ́dánù ẹ má pa àwọn pé ẹ lọ tún tí wọ́n gbà ó àbí ẹ lọ fi wọ́n sẹ́wọ̀n 75 years gbogbo kínní yẹn nọ́nsẹ́ǹsì ni mo rí wọn mọ àwọn kan ẹ káàyàn mọ́bọn ẹ káàyàn pọ́n ti gbẹ̀mí àwọn èèyàn ẹ wá dájọ́ 25 years fún wọn ìdájọ́ fẹ́ láìpẹ́ ní ẹ tí mo wò mo kàn ń rẹ́rìn-ín ẹ̀yin àwọn adájọ́ orílẹ̀-èdè yìí wọ́n ń fún àwọn ọ̀daràn láàyè àti continue wọ́n fún wọn jà tó bá dé ọ̀rọ̀ àwọn tí ń jíwó náà mú ẹ ṣe likely wọ́n lè ní wọ́n fún lẹ́wọ̀n 5 years mo kàn ń wò yìí tí gbogbo olùwà mú kéèsì báyẹn gentle criminal ó máa tà tí ilẹ̀ òkèrè wọlé wá torí wọn ó ti pọ̀jù lágbàáyé gbọ́ àwa ara wa lára ara wa ń bí àwa là ń sẹ́ndì criminal síta lọ́ba àwọn èèyàn nítorí pé wọn lólùbáwí nínú ilé ń bí wọn lólùbáwí ẹ bá gbá mú ó kidnap wàhálà ó yẹ kó mọ ó yẹ kí wọ́n máa ṣe tí ó gbé lókè tí ó kàn fọ orí ẹ̀ mọ́ títì pọ́ kò sí ẹni náà tí ó ní irú rẹ̀ lọ́wọ́ tára rẹ̀ ò ní mọ̀ gbọ̀n mọ nǹkan tó ń pè ní kéèsì tí wọ́n fẹ́ dí pẹ̀lú criminal bọ́dí máa ń dí pẹ̀lú wọn ni ẹ lọ́wọ́ 24 hours kéwọ́ nǹkan tí gbẹgbẹ́ wà máa ń fojú wọn rí tó bá fẹ́ kẹ́ confess tipátipá yóò ti dágàbọ̀ lójúgun bí yóò wá ṣe sókè á ti dágàbọ̀ ní ojúgun wọn wá fà sókè kírin kẹ́ni yẹn ó máa sọ̀rọ̀ wọ́n bí but egbòsegbò lé àwọn kan ló wà lẹ́yìn àwọn tó wà lẹ́yìn ẹ̀ lágbára jùjọba lọ ìṣòro tá a ní nìyẹn a ní rí jù báyìí lọ lórí ìkànnì ilé ní títà fún ọmọkọ̀tún ètò mi wá èmi tí ń tòótọ́ bàbá àṣà.